Lẹ́yìn ọjọ́ mẹ́jọ tí gbajúgbajà akọ tó ń ṣe bí abo ìyẹn Idris Okuneye tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky ti wà látìmọ́lé lẹ́yìn tí ọwọ́ àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti ṣíṣowó ìlú mọ̀kùmọ̀kù EFCC tẹ̀ ẹ́. Àjọ EFCC fi kélé òfin gbé Bobrisky lórí ẹ̀sùn ṣíṣe owó náírà ilẹ̀ wa lọ́nà àìtọ́ níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ sinimá kan tí Ẹniọlá Àjàó gbé jáde tí wọ́n pe àkọlé rẹ̀ ní Àjàkájù, níbi tí wọ́n ti fún un ní mílíọ̀nù kan náírà gẹ́gẹ́ bí obìnrin tó múra jùlọ níbi ayẹyẹ ọ̀hún, tí èyí sì fa ọ̀pọ̀lọpọ̀ awuyewuye láàrin àwọn òṣèré àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ìyàtọ̀ sí ẹ̀sùn olóǹkà 6 tó dá lórí ìwà ṣíṣe owó lọ́nà àìtọ́, àjọ EFCC tún fẹ̀sùn kan Idris Okuneye ìyẹn Bobrisky pé kò kéde ohun tó ń ṣe ní ilé-iṣẹ́ rẹ̀ tó pè ní Bob Express, léyìí tó sọ wípé ó jẹ́ lára ìpìlẹ̀ ibi tí owó ti ń wọlé fún un. Àjọ EFCC rọ́wọ́ tó Bobrisky lọ́jọ́ 24 oṣù kẹta ọdún 2024, wọ́n gbé lọ sí ilé-ẹjọ́ lọ́jọ́ 5 oṣù kẹrin ọdún 2024. Adájọ́ Abímbọ́lá Awogboro, lẹ́yìn tó gbọ́ ẹjọ́ náà tán, béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Bobrisky tó sì sọ fún ilé-ẹjọ́ pé òun jẹ̀bi ẹ̀sùn náà àti wípé ó jẹ́ ohun tí òun kò ní ìmọ̀ nípa rẹ̀ pé wọn kì í ná owó yàfùyàfù lójú agbo níbi ayẹyẹ, pàápàá ní ìta gbangba. Bákan náà ló tọrọ àforíjì lọ́wọ́ ilé-ẹjọ́ pé kó fi ọ̀rọ̀ náà fa òun létí mọ́ra tó sì ṣèlérí pé òun ò ní dáṣọ irú ìwà báyìí ṣòro mọ́. Ṣùgbọ́n adájọ́ Abímbọ́lá sọ wípé kò sí àìmọ̀ nínú ọ̀rọ̀ òfin tó sì sún ìdájọ́ síwájú di ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 9 oṣù kẹrin ọdún 2024. Ẹ̀wẹ̀, ọjọ́ 9 yìí ni ìgbẹ́jọ́ kò lè wáyé látàrí bí ìjọba àpapọ̀ ṣe kéde ọjọ́ náà gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ ní ìsàmìsí ayẹyẹ ọdún ìtúnu àwẹ̀. Látàrí ìdí èyí, wọ́n sún ìdájọ́ náà síwájú di ọjọ́ Ẹtì, ọjọ́ 12 oṣù kẹrin ọdún tá a wà yìí, tó jẹ́ ọjọ́ iṣẹ́ àkọ́kọ́ lẹ́yìn ìsinmi ọdún ìtúnu àwẹ̀ tí ilé-ẹjọ́ yóò wọlé padà láti ẹnu ìsinmi. Bobrisky ló farahàn níwájú ilé-ẹjọ́ láti lè gbọ́ ibi tí adájọ́ yóò forí ẹjọ́ náà tì sí. Nígbà tó ń gbé ìdájọ́ kalẹ̀, adájọ́ Abímbọ́lá Awogboro ti ilé-ẹjọ́ gíga tó kalẹ̀ sílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó, nígbà tó bẹ̀rẹ̀ sí máa fi ọ̀rọ̀ pò ó lọ́fun pọ̀, béèrè lọ́wọ́ Bobrisky pé kí ni àwọn ohun tó ń ṣe tó ń dowó fún un. Ó mẹ́nubà pé òun jẹ́ aṣojú àwọn ilé-iṣẹ́ lóríṣiríṣi tí òun sì ń polówó ọjà wọn, tóun tún ń bá wọn gbé e lárugẹ nípa lílo ojú òpó ayélujára pẹ̀lú àwọn alátìlẹyìn léyìí tó tó mílíọ̀nù lọ́nà 5 tí òun ní láwọn ojú òpó ayélujára náà. Lẹ́yìn èyí ni adájọ́ bi í léèrè pé irú ẹ̀yà wo ni, ṣé akọ ni àbí abo? Idris Okuneye sì sọ fún ilé-ẹjọ́ wípé ẹ̀yà akọ ni òun nítorí wípé Idris ni orúkọ tí ìyá àti bàbá fún òun gẹ́gẹ́ bí ojúlówó orúkọ òun. Bákan náà ni Bobrisky rawọ́ ẹ̀bẹ̀ sí adájọ́ pé kí òun lè lo àǹfààní ẹlẹ́ẹ̀kejì yìí tí wọ́n fi fa òun létí mọ́ra fi dá àwọn èèyàn tó jẹ́ olólùfẹ́ rẹ̀ tí wọ́n ń tẹ̀lé lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ gbogbo lórí ẹ̀rọ ayélujára lẹ́kọ̀ọ́ pé kò dáa kí èèyàn máa ná owó yàfùnyàfùn níbi ayẹyẹ níta gbangba tàbí kí èèyàn máa fọ́ owó ká lójú agbo, wípé eléyìí jẹ́ ìjìyà lábẹ́ òfin. Kódà ó ní òun yóò tún ya fọ́nrán kan láti fi dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kóun sì sọ ìrírí tí òun ní nígbà tí òun wà ní àtìmọ́lé. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ pé irú ẹ̀ kò ní ṣọmọ mọ́ lọ́wọ́ òun àti wípé òun kábàámọ̀ pé òun hu ìwà yìí. Ṣùgbọ́n adájọ́ Abímbọ́lá Awogboro sọ Bobrisky sí ẹ̀wọ̀n oṣù 6 láìsí àǹfààní fáìnì sísan, tó sì ní oṣù 6 náà yóò bẹ̀rẹ̀ sí ní kà láti ọjọ́ 24
oṣù kẹta tó jẹ́ ọjọ́ tí àjọ EFCC rọ́wọ́ tó. Ní báyìí, Idris Okuneye tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky ti wà ní àtìmọ́lé báyìí ìyẹn ní ọgbà ẹ̀wọ̀n níbi tó ti ń ṣẹ̀wọ̀n oṣù 6 tí wọ́n ní kó lọ fi gbára látàrí ẹ̀sùn olóǹkà 6 tó dá lórí ṣíṣe owó náírà ilẹ̀ wa lọ́nà àìtọ́ àti àìkéde kúlẹ̀kúlẹ̀ ohun tí iléeṣẹ́ rẹ̀ tó pè ní Bob Express dá lé lórí, léyìí tó sọ pé ó wà lára ọ̀nà kan tó ń mówó wọlé fún òun. Top Farm Foods, àwọn oúnjẹ tiwantiwa aṣaralóore. Top Farm Foods ń ṣaralóore. Yam flour, ìyẹ̀fun iṣu gidi, unripe plantain flour, èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, beans flour, èrè gbẹrẹfun, rice flour, ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó, yellow pap, ògì pupa onígbẹrẹfun, gàrí ìjẹ̀bú tó kan dáadáa, tó fi dórí smoked catfish, ẹja àrọ̀ gbígbẹ. Lábẹ́ ìmọ́tótó ni Top Farm ń ṣe gbogbo ẹ̀. Ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé. Ló níwọ̀n jí wọn 1 kg, 2 kg, 5 kg. Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn. Bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. Àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun. Ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222. Website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.